A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC tún ti pe ẹjọ́ tuntun sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tako gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele. Nínú ẹ̀sùn tuntun yìí ni àjọ EFCC ti fi ẹ̀sùn kàn án wípé ó bu ọwọ́ lu títẹ owó tí iye rẹ̀ jẹ́ $684.5 million ní $18.96 billion. EFCC ní Emefiele tàpá sí òfin pẹ̀lú èròǹgbà àti fi ìyà jẹ ará ìlú nígbà òfin pàṣípààrọ̀ owó tí ó wáyé nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Bákan náà ni àjọ EFCC fi ẹ̀sùn kan Emefiele wípé ó tàpá sí òfin pẹ̀lú bí ó ṣe gbọ́n $124.8 billion kúrò nínú àpò ìṣúra ìjọba àpapọ̀. Agbẹjọ́rò àjọ EFCC Àgbàmọ̀fin Rotimi Oyedepo ni ó ṣe àfihàn yìí bí ó ti sọ wípé àwọn ẹ̀sùn oníkókó 4 ni àwọn yóò pè síwájú adájọ́ Hamza Muazu tí ó dá lórí títàpá sí òfin láti fi ìyà jẹ ará ìlú, títẹ owó ní ọ̀nà tí kò tọ́, àṣìlò epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2023 ni wọ́n gbé Emefiele lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 6 tí ó dá lórí ìwà jìbìtì tí ó lágbára jùlọ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Bákan náà ni wọ́n ní ó lo ipò rẹ̀ láti fi bu ọwọ́ lu iṣẹ́ àkànṣe ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 43 tí àpapọ̀ iye rẹ̀ jẹ́ $1.2 billion láàrin 2018 sí 2020. Ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2024 ni àjọ EFCC fi ojú Emefiele bá ilé-ẹjọ́ pẹ̀lú òṣìṣẹ́ báǹkì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Henry Omohile síwájú adájọ́ Ààrẹ Oṣòdì ní ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí àkànṣe ẹ̀sùn tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn jìbìtì owó $4.5 billion àti $2.8 billion. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alágbàtà epo ṣì ń tẹ̀síwájú láti máa ta jálá epo dísù láàrin $1,350 per litre sí $1,450 per litre káàkiri orílẹ̀-èdè, pẹ̀lú wípé iléeṣẹ́ ibi ìfọpo Dangote ti mú owó jálá epo dísù wọn wálẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣe àwáwí owó ọkọ̀, owó orí àti ọjà tí wọ́n ní sílẹ̀ kí epo tó wálẹ̀. Wọ́n gbóríyìn fún Dangote lórí bí ó ti gbọ́ àlàyé wọn tí ó sì ṣe àdínkù sí owó epo dísù. Ọjọ́ Ìṣẹ́gun ni iléeṣẹ́ ibi ìfọpo Dangote kéde ẹ̀dínwó mìíràn lórí jálá epo dísù àti epo ọkọ̀ òfurufú sí $940 per litre àti $980 per litre. Bí wọ́n ti sọ wípé àwọn ṣe èyí láti fi mú àdínkù bá ìṣòro ọrọ̀ ajé tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú ìwà akíkanjú ni ìdílé ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kan àti àwọn èrò inú ọkọ̀ fi kápá àwọn adàlúrú tí ó ń gbìyànjú àti jí wọn gbé bí wọ́n ṣe ṣekú pa ọ̀kan nínú àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí àwọn ajínigbé ṣe dènà de ìdílé tó ń gbáradì fún ìyàwó ọmọ wọn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń rin ìrìn àjò lójúnà márosẹ̀ Tàlátà-Màfàrà sí Gòso. Àwọn ẹbí ìyàwó yìí gùnlé ìrìn àjò láti lọ ra aṣọ pẹ̀lú àwọn ohun èlò mìíràn fún ìgbáradì ayẹyẹ ìyàwó ní ìpínlẹ̀ Kano, ṣùgbọ́n èròǹgbà wọn gbọ̀nà ẹ̀yìn yọ bí àwọn adàlúrú tí wọ́n dìhámọ́ra ogun ṣe dẹ̀gùn dè wọ́n lójúnà. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé wípé àwọn èrò yìí kò jáfara rárá láti tètè kojú àwọn ajínigbé, pẹ̀lú wípé ọ̀kan nínú àwọn ajínigbé yìí mórí bọ́, wọ́n rí ìbọn AK-47 rifles 2 gbà ní ọwọ́ wọn. Ẹni yìí ṣàlàyé wípé bí wọ́n ṣe ń lọ lójúnà, ó
ó kù díẹ̀ kí wọ́n dé Vanguard Thermal Checkpoint ní àwọn arìnrìn-àjò gbúròó ìbọn tó ń dún kíkankíkan káàkiri agbègbè. Sí ìyàlẹ́nu wọn ni wọ́n rí ajínigbé méjì lórí alùpùpù tí wọ́n ń dá ọkọ̀ dúró lójúnà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pàṣẹ kí bàbá ìyàwó, ìyá ìyàwó fúnra rẹ̀ pẹ̀lú àwọn ẹbí méjì àárín wọn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ wọn. Lójú ìbọn ni wọ́n pàṣẹ kí ẹbí yìí tẹ̀lé wọn wọ inú igbó. Kò pẹ́ ni àwọn èrò ọkọ̀ ṣú bò wọ́n tí wọ́n kápá ọ̀kan nínú wọn tí ó fi gba ìkùrùjẹ lójú ẹsẹ̀. Èkejì júbà ìhòòhò, kódà kò lè dúró gbé ìbọn rẹ̀. Bí èrò ojúnà ṣe rí àwọn tí wọ́n fẹ́ jí gbé yìí gbà sílẹ̀ nìyẹn kí wọ́n tó yọ̀ǹda gbogbo ìbọn tí wọ́n rí gbà fún àwọn ológun tí ó wà ní checkpoint nítòsí. Ó wá ṣeni láàánú wípé ọ̀kan nínú àwọn èrò tí wọ́n gbìyànjú àti jí gbé ní àìsàn ọkàn lójijì heart attack látàrí ìrírí láti ọwọ́ àwọn ajínigbé kí ó tó jáláìsí sí ilé ìwòsàn lẹ́yìn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gbọ̀nà àrà yọ pẹ̀lú ìgbésẹ̀ àti ṣe ẹjọ́ pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yàyà Bello àti mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Hadi Sirika lórí ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ. Bello, tí àjọ EFCC ti kéde wípé wọ́n ń wá, ni wọ́n ṣe ẹ̀sùn wípé ó jí 80 bílíọ̀nù náírà nínú àpò ìṣúra ìpínlẹ̀ Kogi. Èyí ló mú wọn fi ẹ̀sùn oníkókó 19 kàn án tí ó dá lórí ìṣòwò kúmọkùmọ, àìṣòdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àjọ EFCC gbé ìgbésẹ̀ láti fi ọwọ́ ṣìkún òfin mú Bello ní ilé rẹ̀ láti lè gbé e lọ ṣẹjọ́ lórí ẹ̀sùn ìwà jìbìtì tí ó hù láàrin ọdún 8 ìṣèjọba rẹ̀. Ìròyìn jábọ̀ wípé àjọ EFCC dí gbogbo ojúnà àbáwọlé sí ilé rẹ̀ tí ó wà ní òpópónà Benghazi Wuse Zone 4, ṣùgbọ́n EFCC fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo wípé òun ni ó fi ọkọ̀ pọ́n kúrò ní agbègbè látàrí wípé àsìkò yìí kan náà ni Ododo wá ṣe àbẹ̀wò sí Bello ní ilé rẹ̀. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ṣèlérí láti bá ẹjọ́ Bello dé ibi tó lápẹẹrẹ, pàápàá jùlọ bí ó ṣe kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́. Ó ní òun ò kọ̀ láti kọ̀wé fi ipò sílẹ̀ bí wọn kò bá dá Bello lẹ́jọ́. Ó ṣàlàyé bí gómìnà àná yìí ṣe wọ́ owó tí iye rẹ̀ jẹ́ £720,000 kúrò nínú àpò ìjọba láti fi san owó iléèwé ọmọ rẹ̀ àsanlẹ̀. Olúkóyèdé ní báwo ni òun ṣe máa dijú sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀, kí ènìyàn fẹ́ fi ìṣèjọba sílẹ̀ nínú òṣì kó sì lọ lọ́fẹ̀ẹ́. Olúkóyèdé sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá. Ó sọ bí òun ṣe pe Bello lórí aago lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́, ṣùgbọ́n Bello fẹ́ kí EFCC wá bá a nílé fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ó ní Bello ṣì wà lẹ́nu ìṣèjọba nígbà tí òun ké sí i lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ó wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí ó wá yanjú ara rẹ̀, ṣùgbọ́n Bello ní òun kò fẹ́ kí àwọn akọ̀ròyìn rí òun. Òun tún wí fún un wípé nínú ọ́fíìsì òun gangan ni òun á ti dá a lóhùn, ṣùgbọ́n ó ní kí àwọn òṣìṣẹ́ òun wá bá a ní ọ́fíìsì rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun yìí kan náà ni àjọ EFCC ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Hadi Sirika lórí ẹ̀sùn oní-bílíọ̀nù 8 náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Zulu Adigwe ni a gbọ́ wípé ó ti di olóògbé ní ìrọ̀lẹ́ àná. Olóòtú eré Stanley Nwoko ni ó ṣe ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram, ṣùgbọ́n kò tíì lè ṣàlàyé kókó ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Nígbà ayé rẹ̀, Adigwe kópa nínú àwọn eré elédè Gẹ̀ẹ́sì bíi Living in Bondage, Breaking Free àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adigwe ni ó ṣe ẹnìkeje tí àjọ òṣèré ilẹ̀ Nàìjíríà ti pàdánù nínú ọdún yìí. Lára wọn láti rí Sisi Quadri, Mr Ibu, Amaechi Muonagor, And The Best, Jùmọ̀kẹ́ Adéròunmú àti Junior Pope. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ.
Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.